Òkodoro Yorùbá tẹlifíṣàn. Praise the Lord. Mo kí gbogbo wa tí à ń wo fídíò yìí. Mo rọ̀ wá bí ẹ tí ń wò ẹ máa bá wa share. Kí ni iṣẹ́ tó dáa jù lọ́dọ̀ Muhammadu tó máa ń gbé fún àwọn ènìyàn láti ṣe? Pàápàá jùlọ àwọn kọ̀ǹpánì àwọn sọ̀hábà tí wọ́n pera wọn ní Mùsùlùmí. Iṣẹ́ náà ni iṣẹ́ agbanipa. Ó gbọ́ mi dáadáa. Tó o bá láabú Muhammadu àbí blasphemy, bóyá kó o lọ mú Sahih Bukhari tó kọ ọ́ kalẹ̀ wípé Muhammadu ń gbé iṣẹ́ fún àwọn agbanipa. Sahih Bukhari hadith 40 ẹ̀já jọ kà á kẹ́ máa gbọ́. Ìmọ̀ sọ́lédè Yorùbá ẹ̀yin náà lè ṣe kẹ́ka lọ́dọ̀ yín. Òun ló wà lọ́wọ́ mi yìí. Ní ọjọ́ kan, wọ́n ní arákùnrin kan tí ń jẹ́ Àgbára ló ṣe ẹ̀gbà wá àdìtì yẹn wípé òjíṣẹ́ Allah ó rán Abdullah bun Atik àti Abdullah bun Utbah láti lọ pa arákùnrin kan tí a ń pè ní Aburafi. Láti lọ pa arákùnrin kan tí a ń pè ní Aburafi. Kí ni wọ́n wá ṣe láti rí ọkùnrin yẹn pa? Wọ́n wá ní ẹ jẹ́ káwọn dá ọgbọ́n pé wò ẹ̀yin Abu Atik ó ní wò ẹ jẹ́ dá ọgbọ́n Abdullah ibn Atik. Èmi ò wọlé ń darapọ̀ mọ́ àwọn èèyàn wọn, ó bá darapọ̀ mọ́ wọn. Kódà lálọ́jọ́ náà wọ́n sọ dọ́ǹkì kan nù tí wọ́n ń wá. Ó wá darapọ̀ mọ́ wọn bíi pé ìránṣẹ́ lòun náà jẹ́ nínú kọ́ńpáǹdì yẹn. Wọ́n wá jọ ń wá dọ́ǹkì yẹn. Gbogbo bàtọ́ fi jọ ń wá yìí, ìwọ tó wà pẹ̀lú àwọn mùsùlùmí kó wà kíẹ́fù, kó mẹni tó sì di rẹ̀ kalẹ̀ fún. Gbogbo bàtọ́ fi jọ ń wá, ó wo ibi tí wọ́n fi kíì sí àwọn gate àtàwọn ẹnu ọ̀nà, ó sọ gbogbo rẹ̀ orí. Ìgbà tó wá rí pé àwọn èèyàn ti lọ sùn, arákùnrin yẹn bá lọ síbi tí àwọn kíì yẹn wà, ó bá lọ mú, ó ṣílẹ̀kùn, kò mọ ibi tí Aburafi wà. Ó bá pè é, ó pe orúkọ Aburafi pé Aburafi ibo ló wà? Ìyẹn sá dáhùn. So dídáhùn tí ìyẹn dáhùn kò mọ̀ pé tó fẹ́ wá síkú pa òun páyà kìlà tí Muhammadu rán wá ló fẹ́ wá pa òun o. Bọ̀ yẹn dáhùn, ó wá fi òun yẹn trace ibi tí màá yẹn wà. Máa yẹn nìkan ló dá wa mẹ̀ pẹ̀lú iná kan. Ó gún máa yẹn àmọ́ kò wọlé dáadáa. Máa yẹn pariwo, ó sáré bọ́ta. Ó wá dẹ́ǹgẹ̀ wọlé bíi pé ó fẹ́ wá ẹ̀pù máa yẹn. Ní tẹ́lítìkà o. Ó wá dẹ́ǹgẹ̀ wọ́n pé bí ó fẹ́ wá ẹ̀pù máa yẹn. Ó wá ọ̀rá wọlé. Ó wà náà bí sọ̀wọ́ mi. Sahih Bukhari 40. Mo sì wá ń bẹ̀ nù. Máa yẹn wá, ó wá sọ máa yẹn pa kí ló ṣẹlẹ̀? Àbúrẹ́ tó ní ẹ, ó change the voice kí máa yẹn bá mọ̀ pé òun ló ti pè òun tẹ́lẹ̀ tó fẹ́ pè òun. Ó wá ní sọ nípa ẹnìkan wá ń jọ òun ni. Ó tún súnmọ́, ó tún gún tí tó fi gún máa yẹn tí ó fi kan egungun ẹ̀yìn ẹ̀. Ó wá lóhun ò ní lọ. Àfi tóun bá gbọ́ ohùn pé ẹni yẹn ti kú. Ó wá lóhun ò ní lọ. Àfi tóun bá gbọ́ pé ẹni yẹn ti kú. Kò dẹ̀ lọ lóòótọ́ tí tó fi gbọ́ pé ẹni yẹn ti kú. Lálọ́jọ́ yẹn náà ẹni yẹn náà sèse lẹ́sẹ̀ o. Torí nígbà tó padà ń bọ́ lẹ́bọ̀ tó fẹ́ sílẹ̀kùn, òun náà ṣubú erugun ẹsẹ̀ ẹ̀ kọ́. So wọ́n wá pa máa yẹn. Wọ́n wá gbé ìròyìn yẹn, wọ́n pè ní ìròyìn rere. I got on and proceed without feeling any pain till I caught with my companion before they reached the prophet to whom I conveyed the good news. Wọ́n wá gbé ìrere pé àwọn ti pa èèyàn lọ fún Muhammadu. Tó tọ́ pé nínú ìsìláàmù tí wọ́n bá pa èèyàn, tí Muhammadu bá rán àwọn ayákìlá lọ pa èèyàn, ìrere ló máa ń jẹ́ tán bá wà successful. Ẹni tó bá dẹ̀ bá Muhammadu pa èèyàn, ẹni yẹn máa gba reward lọ́dọ̀ Allah. Àwọn àdìsí wọn wà torí táwọn kan bá náà bá fi ìsìláàmù lẹ̀, ibi tẹ́ bá ti mú ẹ pa wọ́n kẹ́ bá lè gba èrè lọ́dọ̀ Allah. So ẹ̀yin ẹ wo ẹni tẹ́ ẹ pè ní àwòkọ́ṣe rere Muhammadu tí ń rán àwọn agbanipa lọ bá àwọn pa ènìyàn. Please, ǹjẹ́ àwòkọ́ṣe rere ló wà lára irú ẹni báyìí àbí àwòkọ́ṣe búburú?
ìjọ gbọ́ rí pé Jésù rán ayákìlà lọ pa ẹnikẹ́ni àbí Jésù fún ara ẹ̀ lọ pa ẹnikẹ́ni àbí ẹnìkan lọ pa ọ̀tá Jésù ó wá sọ pé Jésù mo ti pa á inú Jésù náà dẹ̀ wá ń dùn pé mo sórí ire o wọ́n ti máa pọ̀ tá mi o ò ní rí torí pé ìyè ni Jésù wá fún ènìyàn àmọ́ tó bá jẹ́ ti Muhammadu yìí ni o ikú ló wá fún èèyàn ṣé ìránṣẹ́ ikú ló fẹ́ tẹ̀lé àbí ìránṣẹ́ ìyè ó fẹ́ kó ronú dáadáa kò sí àwòkọ́ṣe eré lára Muhammadu o ẹnìkan ṣoṣo tó lè rí àwòkọ́ṣe eré lára rẹ̀ òun náà ni Jésù lórúkọ Jésù ní pàdánù ìjọba Ọlọ́run ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.